ẹ̀yin èèyàn lé èwo lè ṣe káàbọ̀ sí Mashola Gist TV bí a ṣe gbọ́ òun. wọ́n ní Mr. Ademiju yìí èyí tó jẹ́ arákùnrin tó propose sí Queen Naomi wọ́n ní ó mà tún ti lọ ra chọ́ọ̀chì fún ilẹ̀ láti kọ́ chọ́ọ̀chì fún Queen Naomi wípé acres tó rà wípé kì í ṣe kékeré. wọ́n ní kábíyèsí wọ́n ní wọ́n fẹ́ẹ́ dákú wípé nígbà tí wọ́n gbọ́ wípé máa yìí ti lọ ra ilẹ̀ tó pọ̀ gan-an fún Queen Naomi lẹ́kọ̀ọ́. In fact ibi tán náà rà sí wọ́n ní ibẹ̀ wọ́n gan lẹ́kọ̀ọ́ wọ́n níbẹ̀ ló ra chọ́ọ̀chì yìí sí wípé ó ní birthday present Queen Naomi òun nìyẹn. ẹ jẹ́ ká jọ wọ inú gist yìí. Mashola Gist TV ń kí yín, Mashola Gist TV ń kí yín, adúpẹ́ àtọpẹ́dá. Mashola Gist TV ń kí yín, Mashola Gist TV ń kí yín ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment ten like ten share àdúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín, ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o, Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. òkè òkè ni ọlá yín á máa lọ o, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. ẹ̀yin èèyàn lé wọ́n ní ìgbà tí kábíyèsí gbọ́ pé pásítọ̀ Ademiju yìí tún ti lọ ra acres tó pọ̀ gan-an fún Queen Naomi láti fi kọ́ chọ́ọ̀chì ní Èkó. wọ́n tiẹ̀ ní Lekki ni wọ́n ra ilẹ̀ yẹn sí. ẹ̀yin náà dẹ̀ mọ iye tí ilẹ̀ Lekki jẹ́ bí a ṣe gbọ́ nìyẹn. ẹ̀yin èèyàn lé wọ́n ní inú bí kábíyèsí, wọ́n ní kábíyèsí ní ṣé máa yí ò mọ̀ pé ìyàwó kábíyèsí ni àwọn fẹ́ máa sáré tẹ̀lé kiri ni pé èèwọ̀ ni ní ilẹ̀ Yorùbá kí ọkùnrin kó máa fẹ́ máa tẹ̀lé ìyàwó kábíyèsí. ṣé ẹ mọ̀ pé a sọ fún yín ní last week pé Mr. Pastor Ademiju yìí pé ó propose sí kábíyèsí pé òrùka ó jábọ́ wípé arákùnrin yìí ń sunkún. wọ́n ní arákùnrin yìí ní ó ti pẹ́ tóun ti nífẹ̀ẹ́ Queen Naomi o wípé òun ò dẹ̀ lè love obìnrin míì yàtọ̀ sí Queen Naomi. nǹkan tá a gbọ́ tán ló sọ nìyẹn, to the extent pé kábíyèsí gan ní gbogbo ìgbà yẹn wọ́n ní wọ́n lọ kó àwọn security mẹ́rin pé kán máa ṣọ́ ibi tí Queen Naomi ń gbé. lẹ́yìn ìyẹn wọ́n ní àwọn máa fi ancient sword àwọn máa fi ṣépè fún màá yìí tí ò bá dẹ̀yìn lọ ní ẹ̀yìn ìyàwó àwọn, wípé àwọn máa fi gégùn fún un tí ò bá dẹ̀yìn lẹ́yìn ìyàwó àwọn o, wípé àwọn ò fi ìyàwó àwọn ò fi bá ọkùnrin kankan ṣeré. wọ́n ní kábíyèsí ní pé inú àwọn ò dùn sí ọ̀rọ̀ bí Ademiju yìí bó ṣe ń appear nínú ayé Queen Naomi, wípé àwọn ò fi ọ̀rọ̀ yìí àwọn ò fi ṣeré rárá. wípé kí ló dé tó jẹ́ pé bí àwọn ṣe ń sọ pé kí Ademiju yìí kó sún mẹ́yìn lọ́dọ̀ ìyàwó àwọn ló tún ṣe nǹkan fún ìyàwó àwọn. wípé ṣé àwọn ní àwọn ò lè ra chọ́ọ̀chì àbáwọn ò lè ra ilẹ̀ fún ìyàwó àwọn ni. wọ́n ní tí Queen Naomi bá fẹ́ chọ́ọ̀chì mẹ́wàá léní lẹ́kọ̀ọ́ ńbẹ̀yìn àwọn máa rà. ṣé ẹ mọ̀ pé ńgbà kan ni a gbọ́ pé kábíyèsí ra ilẹ̀ tó pọ̀ sí Ilé Ifẹ̀ pé kí Queen Naomi kọ́ chọ́ọ̀chì sí, tí wọ́n dẹ̀ ní wọ́n tiẹ̀ ti ṣe foundation níbẹ̀ gan, wọ́n ní wọ́n ti ń ṣiṣẹ́ lórí ẹ̀. wọ́n ní arákùnrin Ademiju yìí wọ́n ní 7 acres of land òun ló rà fún Queen Naomi ní Lekki o. wọ́n ní ọkùnrin yìí lówó, wọ́n ní wọ́n gbé dání gan-an ni. ẹ̀yin èèyàn lé kì í ṣówó ní gbogbo nǹkan láyé yìí bí kò ṣe ìfọ̀kànbalẹ̀. àwọn èèyàn advice Queen Naomi pé kán má fọkọ wọn sílẹ̀, kán má jẹ́ kí ẹ̀tàn ọkùnrin kán má jẹ́ kí ó wọlé sí wọn lára, wípé máa yóò bá jẹ́ pásítọ̀
ìpè ṣe bó mọ̀ pé ilé ọkọ ni Queen Naomi wà. Ìpè ṣé kábíyèsí ti fẹ́ sọ fún anybody pé àwọn divorce ìyàwó àwọn ni. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni a gbọ́ pé kábíyèsí wọ́n kàn sí bàbá wa Dèjì of Àkúrẹ́ pé kí wọ́n bá wọn dá sí ọ̀rọ̀ yìí, pé kí wọ́n sọ fún arákùnrin Ademiju àti màmá rẹ̀ kó stay away lọ́dọ̀ ìyàwó àwọn. Bẹ́ẹ̀ náà ni à ń gbọ́ pé wọ́n kàn sí màmá wa Reverend Funke Felix náà pé kí wọ́n bá Queen Naomi sọ̀rọ̀. Tọ́ ní màmá wa ní kí kábíyèsí gbé ìgbésẹ̀ tó yẹ kán gbé. Pé tí kábíyèsí bá gbé ìgbésẹ̀ tó yẹ kán gbé, pé àwọn máa bá Queen Naomi sọ̀rọ̀. Pé ṣùgbọ́n tí kábíyèsí ò bá gbé ìgbésẹ̀ tó yẹ kán gbé, páwọn gan làwọn máa advice Queen Naomi kan move on pẹ̀lú life wọn. So èèyàn lé gist tá gbọ́ ní pé Pastor Ademiju yìí ipò ti ra 7 hectares of land fún Queen Naomi ní Lekki lẹ́kọ̀ọ́ bí a ṣe gbọ́ ní àlẹ́jì. Mo dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo àdúrótì yín lórí channel mi. Mo dúpẹ́ lọ́wọ́ yín fún ìfẹ́ tẹ́ ẹ ní sí mi. Ọlọ́run Elédùmarè á nífẹ̀ẹ́ yín náà. Èyí tẹ́ ẹ ti subscribe o. Ẹ dẹ̀ bá mi fún fídíò yìí ní thumbs up o. Olúwa á wà pẹ̀lú gbogbo yín o. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o. Ẹ kú ọ̀sẹ̀ tuntun. Happy New Week. God bless you all.